tó a kó ojúmọ́ gbogbo torí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá lónìí, a kí yín tológun tológun, a kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, a fi gbogbo orúmọlẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá a fi kí yín, a fi gbogbo ládéládé tí ń bẹ ńlẹ̀ Yorùbá a fi kí yín, a fi àwọn ọ̀tọ̀kùlú ìlú ilẹ̀ Yorùbá a fi kí yín lónìí pé àjíire bí ọ̀dẹ̀ òdù bí. Ìdí tó gbé wa wá lọ́sàn-án gangan lónìí ní aago mélòó la wà báyìí, aago 11 àárọ̀. Ìdí tó gbé wa wá ni pé a rí àwọn information kan tó tẹ̀ wá lọ́wọ́ tá a fẹ́ fi ṣọwọ́ sẹ́yìn olólùfẹ́ wa, ẹ̀yin fáǹsì wa lọ́kùnrin lóbìnrin, pé kẹ́ bá wa mú lò. Nígbà tí information yẹn gan tó wa lọ́wọ́ níbi alẹ́ àná sáàárọ̀ yìí, ọkàn mi pòrúurù, ó bàjẹ́ débi pé mo fẹ́ ṣèkéde tó lágbára, ṣùgbọ́n mo wá wò pé ẹni tí wọ́n bá gbé tì mọ́lé kì í jagun, ẹni tí bá bẹ́ńtà ni máa jagun. Ìdí nìyẹn tó jẹ́ kí n káwọ́rọ̀ lórí ìrìn àjò yẹn, mi ì bá ti ṣèkéde tó lágbára lórí tí mo fi tí ara mi gbọ́. Lákọ̀ọ́kọ́ ká tó lọ sínú ètò, mo kí àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí wọ́n ń ṣàtìlẹ́yìn tán ṣagbátẹrù fétò wa yìí. Ọlọ́run ọba láàánú kò ní pín wọ́n nípa. A dúpẹ́ gidigidi, a mọ̀ ọ́ lóore, a dúpẹ́ pé ògùn. A fi gbogbo àsìkò àti ìgbà tẹ́ ẹ fi ní ọkàn àti ṣe náwó sí wa, a fi bẹ Ọlọ́run kọ́lọ́ má jẹ́ kí ìnáwó tán wó yín, ẹ ní fi ọwọ́ yín gbọ́mọ yín sin, agbára lọ́wọ́ Olódùmarè, ẹ ní fọwọ́ yín gbọ́mọ yín sin. Gbogbo bíkíbi tẹ́ ẹ wá ti mú owó àbí ọ̀kọ̀ọ̀kan tẹ́ ẹ ń náwó rẹ̀ sí wa, lágbára lọ́wọ́ Olódùmarè, àṣírí yín ò ní túnbẹ̀ o, ọwọ́ pálábá yín ò ní ṣégi o. Gbogbo ọwọ́ tẹ́lẹ̀ gbèdé bá fi nagi báyìí, ìmọ̀ àdán ni gbogbo àdáwọ́lé yín ò mọ̀ yọrí sí rere láṣẹ t'Èdùmàrè, bí ó ti rí nù. Then lórí àwọn ọ̀rọ̀ kan òjọ̀kan tó lọ láàárín ìlú tó wù àwa náà káwọn náà bá wọn dá sí, ó jẹ́ kan nínú àwọn nǹkan tá a mú wá lọ́sàn-án yìí tá a fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ẹ̀fẹ́ ti gbọ́, ká tó wá bọ́ sínú agbami ètò tiwa gangan tá à ń bá lọ. Mi kì í fẹ́ yàbá sínú ọ̀rọ̀ ìlú, ọ̀rọ̀ tí bá ń ṣẹlẹ̀ bíi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ orí social media, mi kì í fẹ́ yà síbẹ̀. Ṣùgbọ́n nǹkan wà tó ṣojú mi tí mo kàn wò pé ó yẹ ká dára wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ìrìn àjò báyìí, pé ó ṣe pàtàkì. Tá a bá ní gbogbo ìgbà náà la máa fi sọ̀rọ̀ development ìlú wa, a lot of things wà tá a mọ̀ miss, tó pé ibẹ̀ náà lójúṣe wa sì ti wà needed. Ojúṣe wa náà wà needed ńbẹ̀. Onírú ọ̀rọ̀ Àṣàkẹ́ tó wáyé tí bàbá rẹ̀ tán fa bàbá rẹ̀ tẹ̀ǹtẹ́, arákùnrin kan, mi ò ti rántí orúkọ ẹ̀, tó fa bàbá Àṣàkẹ́ wá láti wá fi tọrọ owó online. Lákọ̀ọ́kọ́ kíní yẹn, ìgbésẹ̀ yẹn, ìgbésẹ̀ ẹni tí ń bá Àṣàkẹ́ jà ni wọ́n lò. Ìgbésẹ̀ ẹni tí ń bá Àṣàkẹ́ jà ni wọ́n gbé. Wọn ò gbé nígbésẹ̀ ẹni tí ń bá Àṣàkẹ́ rẹ́rìn rárá. Torí tọ́rọ̀ bá ti dé báyẹn, tí ìyàwó gbajúmọ̀ bá ti ń lọ ọ̀tá lọ tọrọ epo, tọrọ amagí, ń tọ́ka sí gbajúmọ̀ tí gbogbo ayé ń wò pé gbajúmọ̀ ni, bí ẹni àbùkù. Nǹkan tó túmọ̀ sínú lọ́dọ̀ tèmi. Ṣùgbọ́n ìdí tó fi wá dá kírú rẹ̀ wáyé bẹ́yẹn sírú ọmọ bẹ́ẹ̀ ni pé irú rẹ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Gbogbo wa tá a dóyè náà la dá sí nígbà kéèsì Mohbad. Kéèsì Àṣàkẹ́ àti kéèsì Mohbad the same case ni. Ṣùgbọ́n nítorí pé nígbà tí bàbá Mohbad dákẹ́, ó bò mọ́ra, òun ló fa ikú Mohbad. Mohbad ò bá ti kú, àbò mọ́ra pé gbajúmọ̀ ni àgbọ́dọ̀ escalate ẹ̀, òun ló gbẹ̀mí Mohbad. Bí bàbá Àṣàkẹ́ ṣe ń da púpọ̀ tó jáde síta, ayé ti rí sìn pé Àṣàkẹ́ bá ní pírọ́blẹ́mù ọwọ́ ìyá rẹ̀ ló ti wá, kì í ṣe bàbá. Ẹ rí i pé ó pẹ́ káwọn èèyàn tó gbà pé Mr. Alọ́ba tó jẹ́ bàbá Mohbad, ó fẹ́ràn Mohbad dénú.
ó sì fẹ́ tọkàntọkàn. Ó pẹ́ káyé tó rí, ayé rò pé torí ibi torí jíjẹ mímu ni bàbá yẹn ṣe ń ṣe wàhálà lórí Mohbad. Ayé ò mọ̀ pé ìfẹ́ tí bàbá ní sọmọ pọ̀ ju tìyá lọ. Èrè nìkan nìyá máa ń wá lára ọmọ. Gbogbo apátátá dúró la níyà, kò sẹ́ni tá a bí ní ojúmọ́ tó mọ́ ilé ní tó jẹ́ èèyàn tí èso obìnrin ló bí. Gbogbo wa sì lè mọ ìhà tá a kọ sí ìyá wa àti bàbá wa. So eléyìí ó máa járe kọ́gbọ́n fáwọn tẹlòmíín náà tí ń bọ̀ lẹ́yìn tí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ń rú fi lọ́wọ́ lábẹ́lẹ̀, torí irú ẹ̀ pọ̀ gan lẹ̀ Yorùbá. Irú ẹ̀ pọ̀ gan lẹ̀ Yorùbá. Tọkùnrin ó dọmọtọ́, tóbìnrin ó jẹ́ káyé ó máa rí bígbà tí ò ṣe nǹkan kan. Even àwọn tí tọkọ-tìyàwó tí wọn ò kọ́ra wọn lẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo wa pátá ló bá wí, àtọmọbìnrin àtọmọkùnrin, gbogbo wa pátá lọ̀rọ̀ ẹ bá wí. Láàmọ ìhà táwọn ìyá wa kọ sí wa lórí bàbá wa. Nígbà táwa ń gbọ́njú bọ̀, tí kì í bá ṣe pé irú màmá mi jẹ́ àwọn ọmọkùnrin ló bí tó pọ̀ jù, àbá bàbá wa lọ́tà. Ṣùgbọ́n àṣọ ọmọkùnrin nígbà tá à ń grow, tá a wá dàgbà, despite pé wọn kọ́ra wọn lẹ̀, wọ́n jọ kò sì fẹ́ jù yá lọ. Àwa gan máa rí bàbá wa bí wà jẹ́ pé àbí kàrí bàbá yìí ni. Tòrọ ọ̀rọ̀ tí ìyàwó máa sọ fọ́mọ, ó ṣẹ̀ṣẹ̀ ń yí padà láyé òde òní ni. Káwọn obìnrin máa rò pé wẹ́ kò dáa káwọn máa sọ̀rọ̀ bàbá lójú ọmọ láì dáa. Látijọ́ wọ́n máa condemn bàbá ni. Condemn làwọn bàbá lójú ọmọ. Kò sẹ́ni tí máa rí ti bàbá èrò àfi tìyá. Ká ti bí sáná ká kíyèsí oògùn. Tẹ́ ẹ bá fún bàbá àtìyá lówó, tẹ́ ẹ fún wọn ní the same amount. Ẹ̀kọ́ kan tí wọ́n fẹ́ kí gbogbo èèyàn lọ dì múlẹ̀ nìyẹn o. Ká pé bàbá tí òun àti ìyá jọjọ wà, tẹ́ ẹ bá fún bàbá ní 10 naira, tẹ́ ẹ fún ìyá ní 10 naira, ṣe pé ìkan náà lẹ́ fún wọn. Ẹ lọ kọ̀rọ̀ tí mò ń sọ lẹ̀. Nínú 10 naira bàbá, ìyá ò tún ná ń bẹ̀. Àwọn ọmọ tó tún wà nínú àwọn èrò tó wà nínú ilé tó nánú 10 naira bàbá, ìyá ò sì ní ná 10 naira tiẹ̀ láéláé. Bọ́lọ̀ ń ṣe ṣètò ayé nìyẹn. Níbi tí ìfẹ́ tún wà látún sọ yẹn o. Ká mọ́ wá sọ bí tí ò ti sífẹ̀. Bí irú kéèsì Mohbad àti kéèsì Àṣàkẹ́. Nígbà tí Mohbad àti ìyá ẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò tiwọn náà, ẹ wojọ́ tí ìyá Mohbad ti fi Mohbad ilẹ̀ tó ti lọ. Ta ló mọ̀ pé nígbà tí Mohbad blow, òun lọ yọjú sí yẹ òun fún un ní nǹkan, wọ́n ń sọ lójoojúmọ́. Ṣé bàbá Alọ́ba, ṣé Mr. Alọ́ba só mọ̀? Ṣé Mr. Alọ́ba mọ̀ pé ìyàwó Mohbad a máa lọ kí ìyá Mohbad nílé? Ṣé Mr. Alọ́ba mọ̀ pé ìyá Mohbad a máa sùn sílé Mohbad ní Lẹ́kì? Tí Mr. Alọ́ba bá dẹ̀ lọ kò gbọ́dọ̀ sùn, ó gbọ́dọ̀ kú òǹjọ́ náà. Meanwhile, gbogbo bí Mohbad ṣe carpentry, bó ṣe lọ school, bàbá Mohbad ní tí gbogbo àbárí Mohbad fi kọrin. Àbí Mohbad parọ́ mọ́ rẹ̀ ni. Bọ́ọ̀dún rẹ́kẹ́ gbogbo èèyàn lọ dìímúlẹ̀ ní ẹ̀san. Mo ti ṣe fídíò kan rí tí mo pè ní ẹ̀san. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí, ọ̀pọ̀lọpọ̀ wọn àti rí fídíò yẹn wò. Ẹ lọ wò ó, ẹ search fún lórí page mi ní YouTube. Ẹ̀san Kàmá. Kí ni tí máa gbẹ̀yìn ẹni tí bá ń ṣe tí ò dáa? Ẹ̀san ni. Ẹni tó bá ní kò sẹ́san ẹni yẹn ń tan ara ẹni. Ẹ̀san ló ké lórí Mohbad tẹ́ ń wò. Ẹ̀san ké ni. Ọlọ́run wo ìlàkàkà bàbá rẹ̀. Agbára tọ́lọ́run fọkùnrin tó yàtọ̀ sí tobìnrin nìyẹn. Bí obìnrin ṣe wà, wọ́n ní agbára àti da ayé tá wà náà irú. Ṣùgbọ́n bàbá tó bá bí obìnrin ò gbọ́dọ̀ jẹ nínú ìyà yẹn. Tàbí ọkọ tí ó fẹ́ obìnrin yẹn sílé tí ń ṣẹ̀tọ́ lórí rẹ̀ kò gbọ́dọ̀ jẹ nínú ìyà tí obìnrin bá dálẹ̀ lórílẹ̀-èdè ayé. Tí àwọn méjèèjì tí mo dárúkọ yìí tá bá fi lè taste nínú ìyà tóbìnrin bá fi jẹ ayé, òun náà ni yóò jẹ ègún fóbìnrin yẹn. Bọ́lọ́run ṣe ṣètò ayé nìyẹn o. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ibi tí ẹ̀sìn ti ṣàkóbá fún ìrìn àjò àwa èèyàn dúdú aláwọ̀ dúdú nìyẹn. Ibi tí ẹ̀sìn ti ṣàkóbá fún wa nìyẹn. Gbogbo bẹ̀yẹn ẹ̀sìn ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ láíláí.
tí obìnrin tó bá fẹ́ jèrè ọmọ kó yọ̀ǹda ọmọ kó jẹ́ kó ṣe tó bá wù pẹ̀lú bàbá rẹ̀. Ìrírí ń bẹ lọ́wọ́ mi bí mo ṣe dúró tí n bá ka ìrírí tí mo rí lórí àwọn cases báyìí yóò fẹ́ tó 30 tó jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ tèmi rí lẹ́gbẹ̀ẹ́ tèmi tí mo rí. Ẹ jẹ́ n ka mẹ́ta fún yín lónìí. A ti ka kéèsì Mohbad, kéèsì Àṣàkẹ́, ẹ ti rí bóyá rí ẹ rí pé ìyá rẹ̀ ló manipulate òun náà. Ọmọ tí bàbá ti ń ṣe wàhálà lórí ẹ̀ tó ti rí, ẹ wo ẹ́ǹdì ẹ̀, ẹ wo tó gbẹ̀yìn ẹ̀. Torí ẹ̀ ẹ̀yin bàbá tẹ́ ẹ̀ máa ń conclude wípé kọ́mọ tó jẹ kíní kan mi gan jọgbọ̀n, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ ronú ọ̀la lórí àwọn ọmọ yín. Ẹ má ro èní, ẹ má ro orun tí Mohbad fojú bàbá rẹ̀ rí, ẹ má ro orun t'Àṣàkẹ́ fojú bàbá rẹ̀ rí. Ẹ̀yin ẹ ṣe dáadáa sáwọn ọmọ yín nítorí pé orúkọ yín ni wọ́n ó gbèrú lọ́la táyé ó máa rí. Kò sẹ́ni tó mọ Mohbad ju Alọ́ba lọ, kò sẹ́ni tó mọ Àṣàkẹ́ ju ọmọ Máló lọ. Gbogbo èèyàn ló mọ̀ ń bà bẹ́ẹ̀. Gbogbo èèyàn ló mọ̀ bà bẹ́ẹ̀. Orúkọ yín làwọn ọmọ yìí ó gbé lọ́la. Tá burú bá dẹ̀ ṣe látọwọ́ yín, ariwo ọkùnrin ni wọ́n máa pa torí pé bàbá yìí wà láyé. Òun la fi rí di òdodo. Tí bàbá yìí ò bá sí láyé mọ́, sítórì míì là á máa gbọ́ lórí ọ̀rọ̀ bàbá Àṣàkẹ́. Sítórì míì là á gbọ́. Èmi ti léyìn lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ pé nígbà tí bàbá wọn ò ní làwọn ṣẹ̀ṣẹ̀ ń grow. Bàbá wọn fẹ́yàwó bíi 3, but ọmọ the last wife. Nígbà táwọn ò fi wọ́n institution pé àwọn fẹ́ máa náwó school, bàbá ti broke. Bàbá wa broke. Àwọn ọmọ yìí wá máa ń lọ sọ́dọ̀ bàbá yẹn, èyí tó jẹ́ gbọ̀n ó máa ń lọ. Bàbá mi, mo need nǹkan ní school, kò sáṣìbí tí mo fẹ́ lọ tó jọ́dọ̀ yín náà lọ. Bàbá yẹn ó rúnra. Ó lè jówó mọ́tò péré ni bàbá yẹn ó rí fún un tó fi padà. Ọmọ yẹn dẹ̀ rí fúnra rẹ̀ pé bàbá òun ò ní ni. Ó máa ń rí lójú pé bàbá òun ò ní. Yóò padà sí school. Bọ̀ ìyá wọn ò gbà nítorí pé ìyá ti ní kùnsínú pẹ̀lú bàbá nítorí àìní bàbá. Níjọ́ tọkùnrin ò bá ti lówó lọ́wọ́ mọ́, ìjọ náà lóbìnrin kọ̀. Kò wọ́pọ̀ nínú obìnrin tí máa bá ọkùnrin tí ò ní tí máa nífẹ̀ẹ́ rẹ̀. Kò wọ́pọ̀ nínú obìnrin. Níjọ́ tí bàbá yẹn ò ti ní mọ́, lẹ́mí ìyá ti kọ bàbá yẹn pé ilé yìí ó ti tán. Ó gbárùkù tàwọn ọmọ. Nítòótọ́ ìyá yẹn gbárùkù tàwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ yẹn wá ṣe dáadáa nínú ayé lójú bàbá yẹn. Bàbá yẹn wà láyé. Bàbá ti ní partial stroke. Kì í ṣe pé ayé yẹn rọrùn fún. Bọ́ ó dé sọ àwọn ẹ mà kéèyàn bímọ bíi 5 kí bíi 4 kákà blow lẹ́ẹ̀kan náà. Ẹ máa wà nù Ọlọ́run. Ìyá bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ sí bàbá wọn. Tó bá rélé tó bá lọ fún bàbá nìkan yóò sọ díjà mọ́ lọ́wọ́. Pé kí ló lọ fún un? Kíníkan. So èyí tó jẹ́ gbọ̀n wa máa ń ṣe láṣẹ hàn. Pé bàbá òun ni nà ó. So òun wà fi ẹlòmíì sí bàbá ni. Ó dáa náà júwe bàbá mi tí wọ́n gbọ́dọ̀ máa ṣe fún. Ìyá ni bàbá rẹ̀ náà ni máa ṣe fún. Ó dọ̀tá láàrin ìyá sọmọ. Kẹ́ máa wéwu tó wà nù ayé. Ọ̀tá bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì wípé kò sí orí òkè tí arákùnrin yìí ò lọ. Kò sí ibi tí ò wọ̀ pé ẹ gbàdúrà fún mi. Iná kan jó mi lábẹ́ aṣọ nígbà tí wàhálà dé. Àwọn ọmọ yòókù àwọn listen sí ìyá wọn. Wọn ò dá bàbá yẹn lóhùn. So àwọn kìíní business tí wọ́n sì ń grow. But ẹ̀gbọ́n ní crisis along the line. Despite pé ó fún ìyá nílé, ó ṣe gbogbo tó yẹ kó ṣe. Kò kọ́lé fún bàbá o. Ó kọ́lé fún ìyá yẹn, kò kọ́lé fún bàbá. Despite that ìyá yẹn ó fi eyín ìyá yẹn ó fi san pé ṣe dáadáa, gbọ́n tí mo sọ, bọ́ gbọ́dọ̀ ṣe. Now, lénìí, ìyá ti kú, bàbá yẹn wà láyé. Ṣé ẹ ti rí bọ́lọ̀ ṣe ṣètò ayé?
ìtí wọn tá ń pè lẹ́san nìyẹn. Bàbá Àṣàkẹ́ tó jáde, àwọn tó bá mọ Àṣàkẹ́ rí ẹ bá sọ̀rọ̀, ìkan náà méjèèjì gbọ́dọ̀ fira wọn lẹ̀. Àṣírí ibẹ̀ lẹ gbọ́ lẹ́ni nínú àmẹ́tẹ̀ẹ̀ta sọ́rí, ìkan ó fira wọn lẹ̀ nínú àmẹ́tẹ̀ẹ̀ta. Tí wọn bá sọ́ra Àṣàkẹ́ ó lọ, bá Àṣàkẹ́ ó lọ bàbá rẹ̀ ó lọ, bí bàbá Àṣàkẹ́ ó lọ ìyá Àṣàkẹ́ ó lọ. Ẹ̀san ni, ẹ̀san ni, ìkan ó lọ. Eléyìí tó bá dé fèsì lọ́dọ̀ ni ó lọ. Tó bá sọmọ náà ni wàbàjẹ́ bẹ́ lọ rẹ̀ ó ní ó lọ. Tó bá ṣe ìyá ló gbé wàbàjẹ́ sọ́dọ̀ tó yẹ pé ló da ìrìn àjò yẹn rú láti ilẹ̀ yóò lọ. Torí ẹ̀ ẹni tó bá máa Àṣàkẹ́ rí ẹ pé kẹ́ bá sọ̀rọ̀. Ìyànjú tí mo ní fún láti gbà fún ni mo ti sọ mi ní sọjú sítórì yẹn lọ. Ó pọ̀ ó, bọ̀ mo kàn fi ṣe kò dáa káwọn olú ọmọ ògo ọmọ ilẹ̀ Yorùbá kí wọ́n máa kú lójú wa kí wọ́n kàn déédéé máa yọ sọnù. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ tí mo sọ yìí. Ẹni tó bá rí tó bá bó ṣe lè táàgì fídíò yìí kó táàgì ẹ̀, mo kàn fẹ́ kó kẹ́kọ̀ọ́ láàrin yẹn kó má bá press kankan rojọ́, kò ní ìdí kó jókòó tẹ́ni bẹ̀rẹ̀ ká máa gbèrè question lọ́wọ́ ẹ̀ torí àwọn tó fẹ́ fi blọ́ọ̀gì kó ṣe the needful fún bàbá ẹ̀. Sẹ́tùyà ẹ̀kọ́ ni nínú ìrìn àjò ayé, ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ọba ẹ bá a bá sọ̀rọ̀. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Number 2 tá ń lọ òní bó ni orílẹ̀-èdè wọ́n ṣe dá dúró. Mo sọ̀rọ̀ kan níjẹta, fídíò yẹn lọ, mo rí ọ̀pọ̀lọpọ̀ yẹn pè mí lórí fídíò yẹn, bọ̀ mo dúpẹ́, mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn yé, torí nígbà mi máa ń wà tá a bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í gbọ́ yé. Rí nínú comment táwọn yóò máa comment, wọ́n máa sọ̀rọ̀, ẹlòmíì ò tún ní làákàyè bá ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀. Tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lọ kò ní gbọ́. Ẹlòmíì bí mi ṣe wà yìí tí n bá fẹ́ gbọ́rọ̀ yẹn mo lè gbọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kí n tó mọ nǹkan tẹ́ni yẹn mìn. Wọ́n ní ká yára gbọ́rọ̀ ká sì lọ́ra láti fèsì. Ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ wa nìyẹn nígbà tá à ń dàgbà. Ẹ yára gbọ́rọ̀ bọ̀ ẹ lọ́ra láti fèsì. Torí èsì tó fọ̀ ó lè má bá mi ní nǹkan tẹ́ni yẹn mìn lọ. Ìdí nìyẹn. Bọ̀ mo rí pé nígbà tí mo deliver message eléyìí, a lot of people understand nǹkan tí mo sọ. Àmì iye tí mo ti sọ sẹ́yìn tó jọ mọ́ ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé comment tẹ́lẹ̀ ní mu wá, àwọn comment tó jẹ́ pé tẹ́ bá kà á, ẹ̀yin gan ẹ̀ kàn máa wò ní pé ṣé lè mọ nǹkan tá à ń sọ gan kò ń gbọ́yé. Inú mi dùn pé gbọ́yé. Ìmí rẹ̀ ni mo wá mú wálé ní ẹjọ́ mo tó bẹ̀yìn lẹ́ẹ̀bẹ̀ kan nílẹ̀ Yorùbá. Wọ́n ní ọ̀rọ̀ ni máa ń kó mokomoro wá o, ọ̀rọ̀ ní máa ń kó mokomoro ní máa ń kó wá. Àwọn àṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ káàkiri inú gbólẹ̀ Yorùbá tó nídìí àkíyèsí pàtàkì, tó nídìí action ní wàrà ṣẹṣà tá a gbọ́dọ̀ tètè yanjú. Inú gbólẹ̀ Yorùbá ti fẹ́ digbó àìwọ̀ fúnran Yorùbá. Fúlàní ti fẹ́ gbagbó lọ́wọ́ wa. Àwọn èèyàn ti ń pariwo ọ̀rọ̀ yìí ọjọ́ ti pẹ́, ṣùgbọ́n gbogbo wa là ń kọ́ tí ọ̀gbọ́n sí àárírò. Kí ni ìṣòro tí Yorùbá ní? Ìṣòro wa ojú wípé àtijẹ àti mú tá à ń bá kiri láàrin ìgboro, ọ̀pọ̀lọpọ̀ ti fi igbó bàbá rẹ̀ lẹ̀ kò débẹ̀ mọ́. Àwọn Fúlàní dẹ̀ ti sọbẹ̀ dílé. Ibẹ̀ wọ́n ti yanjú àwọn ọmọ wa lójoojúmọ́. Láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ká tó bọ́ sí wíkẹ́ndì yìí, ṣé ẹ mọye ọṣẹ́ tí Fúlàní ṣe ńlẹ̀ Yorùbá? Ṣùgbọ́n gbogbo apátápátá àwọn àmọ́ dóde àwọn àgbààgbà pé àwọn àgbà ilẹ̀ Yorùbá kí ni wọ́n wò? Tá làgbà ńlẹ̀ Yorùbá? Àgbà wo ló wà ńlẹ̀ Yorùbá tá à ń dóde pé kó wá fún wa ní go ahead lórí tó bá yẹ ká ṣe? Ẹni tí bá ń dóde àgbà ilẹ̀ Yorùbá, ẹni yẹn ń wò sí táìmù ara ẹ̀ ni. Kò ságbà kan nílẹ̀ Yorùbá tó mọ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́. Àwa tá à ń gbọ́ iná là ń gbọ́. Àwa náà làgbà ilẹ̀ Yorùbá lónìí. Àwa náà làgbà ilẹ̀ Yorùbá lónìí. Àgbà yìí sì gbé kànyàn. Tó bá ti múyàn tó bá ti lè wọ 25, àgbà ti dé. Àgbà ti dé nìyẹn. Téèyàn ó bá ṣe nǹkan tó dá láyé 25 ni ó ti bẹ̀rẹ̀. Ni ó ti mọ ibi tó gbẹ́sẹ̀ lé. Nítorí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò dáa ló jẹ́ kọ́ ọmọ 30 years ó sì máa rìn kiri láì mọ tí ó ṣe jẹun. Ìjọba orílẹ̀-èdè ló sọ àwọn ìyá dà bẹ́ẹ̀. Ẹ ń ṣe eléyìí.
ṣùgbọ́n Nàìjíríà ẹ̀rọ ọmọ 40 tí ò mọ ibi tí odó ti ń dọ̀rá sí, àìmọye ọmọ 50. Ìkankan ní wọ́n gbé wá sórí ìkànnì ìlànà tí ń sọ̀rọ̀ pé òun kò rí àdéjọ 50. Ó sì dá pé tí nǹkan kan ò ṣe. Àwọn aláfẹ́ bùn lóbìnrin wọn ní inú rẹ̀ wá ń dùn, wọn sọkún pé wọ́n bùn lóbìnrin, kò sówó, kò sẹ́bí, kò sí bàbá, kò sí ìyá. Àbí kankan la rí lọ́nà láìpẹ́ táwọn kan bùn 2 million naira tó ní pé ìyàwó òun fún òun lẹ́yìn torí pé ká ti sọ pé àwọn yẹn ní problem despite pé ó pẹ́ kó tó marry, ó tún wá níṣòro along the line. Ẹ wo gbogbo ẹ̀bùn jẹ́gẹ́jẹ́gẹ́ bóyá lọ. Torí ẹ̀ ló jẹ́ kí n wá. Ẹ má máa fi ọ̀rọ̀ tó bá yẹ ká take a decision dá ọ̀rọ̀ àgbàlẹ̀ Yorùbá. Nǹkan tèmi fẹ́ ṣe lánàá tí mo sẹ́nu kù lé lórí, ó ní pé mo fẹ́ ṣèkéde lọ́wọ́ ara mi. Ṣùgbọ́n mo wá wò pé mo láwọn fáǹsì tí mo lè fọ̀rọ̀ lọ. Even ìyá mi kan bẹ l'Amẹ́ríkà tó yẹ kí n pè, tó ti máa fẹ́ ṣe nǹkan báyọ̀ yẹ kí n jẹ́ kí àyàn ó gbọ́. Mo wá wò pé jẹ́ kí n jẹ́ káwọn èèyàn ó gbọ́ sí i. Tá a bá ṣèkéde, tá a bá dalẹ̀ rú, ìjọba lè lo avenue yẹn láti palẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tá a bá ṣe palẹ̀ mọ́ wọ́n tó ti gbági mọ́ kọ̀ọ̀kan lójú àwọn míì nìyẹn, kò ní sẹ́ anybody tí ó jáde mọ́. Because mo dá ìbẹ̀rù bojú lẹ̀. Ìjọba òṣèré ti wá rò. So tábà tí ìgbésẹ̀ kan ó bá wáyé, ẹ jẹ́ kó jẹ́ tolórí tẹlẹ́mù ní wà involved. Àwọn ni wọ́n fi mọ̀ pé Yorùbá ní ń bínú, kì í ṣe nìkan, kì í ṣàwọn section kan tí wọ́n máa fa àbùkù kan pé à ń fẹ́ dà lóru ni. Ní pé mo ń dárúkọ gbọmọgbọmọ lánàá òde yìí, màálù sì kọlu ọ̀kadà lásán tí ń lọ lójú títì jẹ́jẹ́ rẹ̀, wọ́n sì dá màálù kọjá lójú títì, ó sì kọlu ọ̀kadà yẹn dẹ̀, àwọn méjì tó wà lórí ọ̀kadà yẹn dẹ̀ kú ní fanáfanṣu. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá, ṣé ará Oǹdó ò ní tán? Ẹ wo ojú tá ti ń bá bọ̀, ìjọ tán ti ń wọ chọ́ọ̀chì tí wọ́n ń yìnbọn pa gbogbo àwọn èèyàn náà chọ́ọ̀chì, ìjọ tí wọ́n ti ń wọgbó tí wọ́n ń ká àwọn àgbẹ̀ mọ́ tí wọ́n pa gbogbo wọn. Ẹ wo ọjọ́ tí ń ṣẹlẹ̀ l'Oǹdó láti over bí 10 years ago tá ti ń bá bọ̀ l'Oǹdó nìkan. Ṣé èèyàn ó kù l'Oǹdó? Torí ẹ̀yin ará Oǹdó ẹ̀ ń gbọ́ mi báyìí ní ìsìn, ṣé èèyàn ó kù? Níjọba o. Òdodo rọ̀ lẹ́gbọ́ lẹ́nu mi lẹ́ni ẹ kàn ń sáré jáde lọ dìbò ní gbogbo òbò tẹ́ ń dì, ẹ kàn ń fi fẹ́fọ́ àwọn fámìlì kan ni. Gbogbo ń tà ń ṣe ní Nàìjíríà pátá àfi fẹ́fọ́ àwọn fámìlì tí ń ṣètò òṣèlú ni. Àwọn ni wọ́n máa gbádùn tí wọ́n máa yan. Ẹ̀yin ó máa wà nínú páyín kéke, nínú òjò, nínú òrùn. Torí ẹ̀ la ṣe ń call fún kí ìran Yorùbá ó dá dúró. Yorùbá ní tá a bá lá ṣe kinní kan tá a bá rí sí mọ́, ibi kan lè yóò tó kọrí sí. Pápá ọba ṣe ń sánmọ́ èèyàn ká lérí ni. Láti 1960 àbí 1914 la fẹ́ pé ni tá a ti kiri sí gbogbo ò lójú. A dẹ̀ ń pè ìjọba ò ṣe bí ẹni pé àwọn gbọ́. Lánàá mo wo rẹ́kọ̀dù kan, wọ́n sọ pé ní the whole Nigeria, ní the whole Africa, wípé Lagos State is second largest economy. Mo kàn dúró, èmi nìkan dẹ̀ ń dárẹ́rìn pé àwọn oníròyìn wo gan ni máa ń karú ìròyìn yẹn. Tẹ́ máa parọ́ fáwọn aráàlú pé Lagos State is the second largest economy in Africa. Níbo ni Lagos State ní? Lagos State ń pariwo mega state, mega city tí ò lómi táràlú mu. Ẹ bèrè lọ́wọ́ Lagos State, ordinary pipe borne water wọn ò rí ṣe Lagos State. Ẹ dẹ̀ ń gba tax ribiribi lọ́wọ́ àwọn èèyàn, ordinary omi ẹ lè fẹ́ kó láti gbọ́nràn ọdún tá a ti bẹ̀rẹ̀ democracy lè tá n bá lọ yìí láti 1999. Ordinary omi ẹ rí fún Èkó. Àwọn ọmọ Èkó wá ń rìn láì lórí pé kò dáa, ayé yín wọ́n ń bàjẹ́, wọ́n ń bọ ọjọ́ ọ̀la yín jẹ́, ẹ̀dẹ̀ ń rẹ́rìn. Àwọn ọmọ tí wọn ò ní dààmú tó wọ́n ti prepare ibi táwọn ọmọ tí wọ́n. Ẹ̀yin tẹ́ ẹ lè kó ní wàhálà yín ó mú lómi tó bá yá. Nígbà tẹ́ ẹ bá lajú sí báyìí nǹkan ti bàjẹ́
mọ́ yín lọ́wọ́. Mo sọ kinní kan níbì kan, Yorùbá Nation tá à ń pariwo torí pé wọn ò rí lọ́ǹchì lẹ́kọ̀ọ́ ló jẹ́ kí gbogbo wà stagnant báyìí. Ẹni tí ò dẹ̀ jẹ́ kí wọ́n rí lọ́ǹchì náà láṣíwájú nítorí ìfẹ́ inú ti ẹnìkan àtàwọn ọmọ rẹ̀. Torí èmi ò rí bí táṣíwájú tó ti lè sọ pé òun nífẹ̀ẹ́ ìran Yorùbá, èmi ò rí. Wọ́n pààyàn lóńdó, aṣíwájú ò sọ̀rọ̀. Wọ́n pààyàn ní Ìbàràpá, aṣíwájú ò sọ̀rọ̀. Wọ́n pààyàn lẹ́kìtì, aṣíwájú ò sọ̀rọ̀. Dòní kò sọ̀rọ̀, kò àdírẹ́sì Yorùbá rí wípé mo rí gbogbo wàhálà yín àti ìlàkàkà yín, kò síbi tó ti sọ́rí. Ó ṣàfihàn pé wọ́n yìí sára wa, àwa ní ká mọ bá ṣe rìnrìn wa. Ẹ jáde ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ọba tẹ́ ẹ bá mọ̀ pé alábọ̀dé ni yín fún ìran yín, is better kẹ́ fi àpèrè yẹn lẹ̀ torí yóò ní ewu láìpẹ́ yìí, yóò léwu. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ. Ilẹ̀ Yorùbá ti sún kan ògiri, àti sún kan ògiri, nǹkan ti bàjẹ́, ẹ̀mí ń bọ́ lójoojúmọ́, kò sáàárẹ̀ èèyàn gbà wá, àdẹ̀mẹ́ni tí ó padà kàn, àmẹ́ni tí ó kàn o, lọ́la àmẹ́ni tí ó kàn. Fúlàní ń wọgbó wa, wọ́n ń ṣe nǹkan tó wù wá. Bí wọ́n dẹ̀ wú pákí, ẹni tí wọ́n mọ̀ lẹ́gẹ̀ẹ́ pákí, wọ́n dẹ̀ sá fún mọ̀lú dẹ̀ ń jẹ́, wọ́n dẹ̀ ń sọ lédè wọn, lédè Fúlàní, wípé báwọn ó sì máa ṣẹnu kò sí tí ó ṣẹlẹ̀, ṣé kankan wá ṣẹlẹ̀. Ṣùgbọ́n nǹkan ó ṣẹlẹ̀, bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, nǹkan ó ṣẹlẹ̀. Agbára tẹ́ ẹ ní agbára sọ́jà lórí àwọn aráàlú ilẹ̀ Yorùbá, ẹ ní agbára ọlọ́pàá lórí àwọn aráàlú ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwa náà ní agbára kan tá a fi gbára wálẹ̀, ibẹ̀ là ń lọ, àti ń lọ bẹ̀ báyìí. Ìyẹn ni mo wá ń ké sí àwọn ará Oǹdó, tá a bá tún gbọ́ pé wọ́n drop èèyàn ní ilẹ̀ Oǹdó kọ́sẹ̀ tá a wà nù rẹ̀ yóò tó kolẹ̀, tí ẹ bá ti jà ọmọ àlè ní gbogbo ẹ̀yin ará Oǹdó, ọmọ àlè ni yín. Tẹ́ ẹ bá bọ́ ta kẹjà, ọba àlù tó bá pàrọwà fún yín, ẹ jẹ́ kó mọ̀, ẹ jẹ́ kó ọba bẹ́ẹ̀ ẹ jẹ́ ó mọ̀, ẹ jẹ́ kí ọba bẹ́ẹ̀ ó mọ̀. Ṣé bí wọ́n ṣe máa pa àwọn èèyàn rí, ọba kankan ò jáde kó àdírẹ́sì issue yìí? Wọ́n wá ń pààyàn láti ọdún yìí l'Oǹdó, àwárí ìjọba tí ó jókòó, tí ó faraya, táwọn rí pé nítorí wa ní fi ń jà, tí ó máa sọ̀rọ̀, tí ó máa làágùn. Àwọn aráàlú náà la máa dá sọ̀rọ̀ ara wa, là ń kíra wa pẹ̀lẹ́. Ní Ìbàràpá wọ́n jókòó pẹ̀lú Fúlàní, ẹ fún wa láàyè, ẹ fún wa nílùú wa. Tí ìbá sọ pẹ́lọpẹ́ olóyè Sunday Igboho, ó làwọn olórí burúkú yẹn fi gbọ́ Ìbàràpá lẹ̀ díẹ̀, ní síbẹ̀ wọ́n ti ń padà síbẹ̀. Ẹ lọ sí border Ogun State bíbá, ẹ lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Gbogbo òjágbé wọko, ẹ wá ní nǹkan wọn, ẹ wá fi hàn wá pé káwọn padà sóko. Sọ́wọ́ àwọn tí ó lù wá pa, tí ń pa àti wá pa àbúrò wa, pẹ̀gbọ́n wa, sọ́dọ̀ wọn ní ká lọ bá, táwọn ní ká lọ bá nugbó. Pẹ̀lú àdátọ̀bẹ́ táwa ní àwọn níbọn. Bẹ́yàn bá mú gíbáyì tó ṣerú gúdú bí ìbọn nílẹ̀ Yorùbá ń bíbáyì, kó tó ṣẹ̀ṣẹ̀ márùn ọlọ́pàá máa kan lára. Ṣùgbọ́n ẹ̀jọ̀ǹda fún Fúlàní pé kó máa kó AK-47 rìn kiri, tọ́lọ́pàá wa gan ò ní lọ́wọ́, sọ́jà Nàìjíríà gan ò ní. Ẹ̀ẹ̀dẹ̀ wá nǹkan ṣe sí, adẹ̀ ń pariwo lójoojúmọ́, ẹ dákẹ́, ẹ fi wá ṣètùtù ọ̀la títí yín lọ. Ẹ̀ẹ̀dẹ̀ ní òní lẹ́yìn, yóò lẹ́yìn, ìtì ń bọ̀ ń bẹ báyìí, yóò lẹ́yìn báyìí. Ẹni ìlúkìlú tí Fúlàní bá ti pààyàn tàbá jíyàn gbé, àtẹ́lẹ̀ tí ń bẹ láàrin ìlú àtẹ́lẹ̀ tí máa bẹnu gbọ́, ẹ lọ fish wọn out, ẹ fish wọn out. Tó bá di wàhálà gbogbo wọn jáde, tó bá ti di wàhálà ẹ ké sí wọn jáde, gbogbo ilẹ̀ Yorùbá jáde, kán lè mọ̀ pé ara ní ara lè yìí, kán lè mọ̀. Torí làṣẹ ń pariwo fúnjọba. Ilẹ̀ Yorùbá ń bá ní bẹ tí kì í ṣe rọ́. Ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí.
kó tó bẹ́yìn yọ torí yóò bẹ́yìn yọ tààrà tó bá jẹ́ pé lódodo ìlú iná ti bí yín tòótọ́ pé ara wa nìyí ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ lọ ẹ sọ̀rọ̀ torí yóò bẹ́yìn yọ yóò dẹ̀ yíwọ́ tó bá wá yíwọ́ kò sí tí ó ṣẹlẹ̀ àṣírí ibẹ̀nu nígbà Fúlàní pààyàn tó pa Yorùbá ń sìn ṣé kankan ṣẹlẹ̀ Yorùbá náà pa Fúlàní tí ò ní sìn tí ó ṣẹlẹ̀ ẹ mọ ohun tó máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí àwọn èèyàn wa náà ti ń kanrí wọnú wọn ti ń bínú wọn dẹ̀ ń pè wá lójoojúmọ́ láti Oǹdó mo mọ iye mẹ́sẹ̀ tí mo ti gbà lénìí tẹ́nìkan sọ fún mi pé gbogbo Àkúrẹ́ pátápátá Bòròró àti Fúlàní wọ́n ti fẹ́ overtake gbogbo state yẹn mọ́ wọn lọ́wọ́ táwọn gọ́vnà ń bẹ̀rù nítorí títí pé fẹ́ ṣèjọba 2027 wọn ò fẹ́ hit anybody kẹ́ má bàa ní problem bọ́ aráàlú ni kó máa forí kó ṣẹ́yìn àtàràlú lẹ̀ jọ́njọ́n pín owó ìjọba tẹ́ ń gbà ní àbóṣèlú tẹ́ ń ṣe èrè tẹ́ ń rí ń bẹ̀ ṣẹ́ ń faraàlú jẹ́ ń bẹ̀ ni ẹ fi wálẹ̀ ẹ bá mọ̀ pé kì í sára wa ẹ kẹ́rù yín kò lẹ́ẹ̀dọ̀ wa ẹ máa kó lọ Kánò ká mọ̀ pé ẹ sọ̀dọ̀ wa lẹ́wà káwọn Kẹ́yìn àtàrà Kánò kẹjọ mọ́ ìyanjú ẹ̀ láàrin ara yín ẹ fi wá lọ́rùn lẹ̀ ẹ̀yin lẹ̀ jẹ́ àmọ́ ń tá ṣe ẹ̀ máa jẹ́ kó máa pa wá lọ́mọ lójoojúmọ́ pa wá lẹ́gbọ̀n pa wá láya pa wá lábúrò ẹ tú wá lẹ̀ ẹ̀yin lẹ̀ ń dè wá mọ́lẹ̀ lẹ̀ jẹ́ àmọ́ tó yẹ ká ṣe. àwọn Babangida ọmọ sọ̀rọ̀ yóò mọ̀ sọ pé tíjẹ́ bàbá lùlù ogun mọ́ òun ó lọ sùn padà àtọ́jú oorun lójú kú ni. ẹ fi wálẹ̀ o Bọ́lá Ahmed ọmọ Tinubu bàbá mo pè yín lónìí ẹ tú Yorùbá lẹ̀ ẹ tú Yorùbá lẹ̀ ẹ tú Yorùbá lẹ̀ èmi tí mo sọ pé Yorùbá ò láṣáájú ṣẹ́rù pé mò ń ṣeré ni aṣíwájú dà ọba àlú ò ṣe bí ọba àlú mọ́ eléyìí tí wọ́n bí nínú wa tó di president ò ṣe bí kò yí sára wa mọ́ bó ti sọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ tá má ti lè fáwọn èèyàn l'opportunity báyìí wọ́n jọra wọn kúrò láàrin Yorùbá ni ẹ̀kẹ́ fún l'opportunity kó kẹ̀dí kánsẹ́lọ̀ yóò kókò ládùúgbò bí tó wà ní yóò dọmọ bomi. àwọn ń tàràkà àwọn èèyàn àwọn wèrè tí ò mọ nǹkankan tí ò mọ dògbà iṣẹ́ òwúrọ̀ àwọn bàbá wa tán ti ṣe wàhálà gbìn pákí gbàgbàdo ẹ̀ wá ń kó àwọn èèyàn ẹ̀ ń kó mọ́ lúwọ̀ bẹ̀ fi ń jẹun kó wọn táwọn yẹn bá wá sọ pé ó tó ẹ gé orí wọn dànù ẹ wá ní ká dákẹ́ ká ní sùúrù díjọ́ wo. ọba àlú ò ṣe bí ọba àlú mọ́ ìjòyè ìlú wọn ò ṣe bí ìjòyè ìlú mọ́ torí àti jẹ àti mu wọn ò kíá pẹ̀lú aráàlú. ẹ wá ní a máa ní sùúrù díjọ́ wo. Bàbá ẹ àdírẹ́sì wa a fún yín ní ultimatum jọ́ mẹ́ta sí ni ẹ bá wa sọ̀rọ̀ kó tó dijọ́ Monday tí ẹ bá sọ̀rọ̀ wàhálà ó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tí ẹ nílé wọlé sílẹ̀ yìí àṣírí mò ń gé fún yín lẹ́nìí wàhálà tẹ́ bọ̀ ẹ nílé wọlé sílẹ̀ Yorùbá aeroplane ò ní fò lójú sánmà àṣírí lẹgbọ́ lẹ́nìí ẹ tí ì rí nǹkan kan ẹ rí ilé tí ń bọ̀ yìí kò sí tí ó ṣẹlẹ̀ mọ́ kò sí tí ó ṣẹlẹ̀ Èkó ìsìn ni ó ti bẹ̀rẹ̀ àmọ́ sọ nǹkan fún yín láti ìjọ yìí ọba kú lẹ́kìtì wọ́n pa odidi ọba kò sí ọba àwọn ọba alẹ́ Yorùbá wọ́n kàn péjọ ọjọ́ kan péré àgbúrò wọn mọ́ wọ́n máa ń pe Sunday Igboho mọ́ bọ́ nígbà tí àwọn ẹjọ́ bọ́ sí Sunday Igboho tí Sunday Igboho ráyè sábọ́ wọn lọ́wọ́ ìyẹn ọmọ alẹ́ ọba àtòkò abalẹ̀ jẹ́ ẹ̀dá wọ́n jọ bọ́n sọmọ yín lè sọ pé lè challenge wọn ṣé bẹ́ẹ̀ ráwọn ọba alẹ́ Yíbò bọ́n ṣe ń challenge Tinubu lórí ọ̀rọ̀ Kánú lójoojúmọ́ lè challenge yìí Buhari kẹ́ challenge Tinubu nígbà tí ń campaign káàkiri wípé tí Sunday Igboho bá wọlé kò sí bóńlẹ̀ Yorùbá ẹ wá fi ilẹ̀ tí ń jẹ́ kẹ́rẹ́ bọ́dí mọ́ sá nìyẹn pé ta máa jagun ìlú ẹ dá mi lóhùn
wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin Yorùbá di jálajàla. Ẹ̀yin ọ̀dọ́ mo ti bá yín wínú fídíò kan tó lọ, ẹ̀yin ló kù sí lọ́wọ́ báyìí o. Bọ̀yí ṣe rere, bọ̀yí ò ṣe rere, bọ̀yí ò lọ́njọ́ kan, ẹ̀yin yóò kù sí lọ́wọ́. Àsìkò yìí ẹ̀yin lẹ ní, tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n hijack ẹ̀ mọ́ yín lọ́wọ́ wà láì ó tán nù, ó bọ́nù, aṣọ òbọ́ ọmọ yẹn mọ́, ọmọ yẹn rìn ìhòhò ọjà nu lójú ẹ̀mí yín. Ọwọ́ yín ló wà, ẹ̀yin lẹ dá wàhálà alẹ́ láàrin street tẹ́ mọ̀ yọbọ síra yín. Fúlàní ń pa fámìlì yín pẹ́ bí yín sìn, kò sínú yín tó lè jáde, gbogbo yín dákẹ́ fẹ́ mú. Ṣùgbọ́n tó bá dé ọ̀rọ̀ pati lórí ọ̀rọ̀ obìnrin sìn, ẹ yọ̀bọ̀n síra yín, ẹ máa para yín láàrin street, ẹ máa ká scores, ó di 2-1, ó di 3-0. Òun ni Fúlàní ń pa àwọn èèyàn yín tí gbogbo yín dákẹ́ tẹ́ ń wòran. Kẹ́lẹ́ mọ̀ pé gbogbo tí Yorùbá lajú sí àwọn nǹkan tí ò nítumọ̀. Mo dẹ̀ sọ fún yín, mo pàtàwọn ará bíi fún yín pé wọ́n ti rí rèé. Wọ́n yìí sálọ fún wọn. Ọba àlú tèmi, àwa jókòó ti kábíyèsí lọ́rùn ni. Àgbàlagbà ọba mi ti wọ 90 years. 90 years of age. A pè kábíyèsí jókòó ni. Àwọn Fúlàní ń pààyàn nù gbótọ̀ fún wọn. Ó dẹ̀ lọ bá wọn fúnra rẹ̀. Pé ẹ kò ilé, ẹ wá máa ìlú kájọjọ mọ ríra wa, ẹ tó máa fẹ́ gbé ìlú mi kó wa máa gbé láàrin ìlú. Ìgbọ́n inú gbó yìí ó déwọ̀ fún yín, ẹ gbọ́dọ̀ débẹ̀ mọ́. Ó rà àwọn òtalẹ̀ fún wọn bẹ́ẹ̀. Gbogbo wọn dẹ̀ mú fà kó ẹ lọ sí gbó wa lọ́dọ̀ wa sìn. Wọ́n ti lé gbogbo kò sí ti ń jẹ́ gàá lọ́dọ̀ wa mọ́, kò sí gàá mọ́. Kò sí kan ti ń jẹ́ gàá lọ́dọ̀ wa mọ́. Wọ́n jáde kúrò bẹ́ẹ̀. Ìwọ tó bá fẹ́ da màálù wọ̀lú tó ń ta ìrìn burúkú tó máa ń rìn káàkiri yẹn, wọ́n máa dá ọ dúró ni pé ọ̀gbẹ́ni níbo lọ da màálù lọ, má da màálù wọ bí ìlú ọ̀gbìn oko la fi ṣe. Ìwọ tó bá wọ bí báyọ̀, ara náà fi pa wọ́n Ṣàngó. Gbogbo yẹn ló mọ̀ Ṣàngó ọba àgùn. Ó yàtọ̀ sí Ṣàngó Ọ̀yọ́ o. Ṣàngó Ọ̀yọ́ ní ìjà tọ́kàn fi ṣe sí ń bọ̀. Ṣàngó ọba àgùn a máa jà, ẹ lọ bèrè tán. Ṣàngó òlu tèmi ìyí máa jà gan tó rùn ó mú báyìí. Tested and confirmed ni, kò sí ọ̀rọ̀ eré mbẹ̀. Ntọ́ba tí gbogbo èèyàn mọ ọba àgùn sínú ẹ lọ bèrè ìlú tí mo ń sọ yìí, ọba àgùn ní gbogbo agbègbè ẹ̀. Kò síbi tí mo ti mọ Ṣàngó ọba àgùn. Ó ní ìtàn ní oní rédíò gbèrò yẹn ìjọ sí pé wọ́n fi Ṣàngó pa kíní sí ọ̀nà sí orí oko kan ní Gbòrókò lọ́nà bà. Àrá sán báyìí pa gbogbo màálù síbẹ̀ ni tó mú wọn múùfù kúrò ńbẹ̀ nìyẹn. Ibi tí màálù Fúlàní bá ti kú, Fúlàní ìgbé bẹ̀ mọ́. Àwọn èèyàn wá ń pè mí pé sí òṣòògùn mọ́ ni, sí òṣàgbára lè bá mọ́ ni. Agbára dẹ́gbà. Ṣùgbọ́n gbogbo yẹn jókòó síbẹ̀ ọ̀tọ̀ ni tẹ́ máa lé kiri. Ọ̀tọ̀ ni tẹ́ máa lé kiri. Ọ̀tọ̀ ni tẹ́ ń lé kiri. Adé ń pè yín lójoojúmọ́, ẹ múra lẹ̀, ẹ gbéra, ẹ ṣe kíní kan. Àwọn agbọ́pọ̀ ń sá àwọn Oǹdó lójoojúmọ́. Sáwọn ará Oǹdó náà lóògùn ni. Tẹ́ ẹ bá lóògùn, ẹ wá sí ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́, ẹ wá sọ́ṣun. Fúlàní ò rọ́wọ́ mú lọ́ṣun state náà ẹ lọ́wọ́ Ọ̀ṣun bóyá rí. Wọ́n àrọ́wọ́ mú lọ́ṣun ẹ lọ bèrè. Fúlàní ò gbénú gbó tiwa o, àjọ ń gbé gbòòrò ní ilé tí ò bá lè gbé gbòòrò mọ gbàlú ẹ lọ. Wọn ò gbénú gbó lọ́dọ̀ wa o, torí ẹ̀ lẹ́rán ṣe wọ́n lọ́ṣun, ẹran wọn ní Ọ̀ṣun bí ojú, ẹ̀ lẹ́rán ṣe tó ẹran màálù tó chíìpù rà. Àwa la gbà wọn láàyè débẹ̀. Ìyẹn ẹran ò jẹ wá. Báwa bá jẹ màálù, á jẹ ewúrẹ́, àwa náà lé ewúrẹ́ tá à ń sìn. Òdodo ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin náà lálábọ̀dé ara yín. Tàbá sòfin sìn pé ká má jẹ́ kí wọ́n ló wọlé ìmọ̀ ọ̀tọ̀ ní tààtù máa gbọ́. Ìṣe wọn lọ́ba kan lónìí kì í ṣe kíní lónìí. Ẹ̀kan gba Fúlàní kó máa bá wọn sìn ni. Ṣé wo orú àwọn màálù wọn yẹn ṣé kò yẹ kó ti dohun gbàgbé? But ẹ má wọrí, ẹ máa kọ́ màálù jọ. Ó la àwọn ọ̀dọ́ fi jẹ yíyan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà. Ó là á máa fi jiyàn ẹ̀rì. Ojú yóò jà. Èmi ò ní sọ jù báyìí lọ. Mo ń padà bọ̀.